lẹ́nu Ifá yẹn lásọ òun ó ti dé dìgbà báyọ̀ kán wá pàdé òun bí ìgbésẹ̀ ẹ̀ ti pa sí rí nìyẹn. Ó dà ẹja ṣe báyìí torí àsìkò wa bàbá mo kí yín mọ̀mọ́ ṣe láṣẹ Èdùmàrè fún gbogbo ẹ̀yin èèyàn tó jẹ́ wípé ẹ má wò pé ta ni wọ́n ń pè ní babaláwo olórí awo tìlú Òkè Ìmẹ̀sì àwọn rèé o bàbá mi Káyọ̀dé Aníṣẹ́rẹ́ àwọn rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn Ifá tí mo máa ń dá ibi tí mo ti máa ń dá rèé o ṣé babaláwo yìí ṣó ti dáfá fún ọ rí tí ò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò kò lè dáfá fún ọ bàbá yìí ò lè dáfá fún yín kọ́ mọ́ rí bẹ́ẹ̀ wọ́n á lè ṣe nǹkan tẹ́ ẹ̀ kàn ní ìdí ní orúkọ yín àtorúkọ ìyá yín Ifá yẹn ó dẹ̀ ṣàlàyé bó sì yẹ kó rí kì í ṣe pé kàdídé máa tójọ́ lẹ̀ nǹkan kan báyìí ló ṣe mí kíní kan báyìí ló ṣẹlẹ̀ sí mi ní ọdún tó kọjá lọ kò sí nǹkan kan tí bàbá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ju orúkọ rẹ̀ àtorúkọ ìyá rẹ̀ lọ. Agídí máa lájà, agídí máa lájà, agídí máa lájà, àwo Ilé Ifẹ̀ o, àwo nígbàwo nígbọ̀wọ́, àfàìgbàwo nígbọ̀wọ́ o, àwo àtẹ, àwo àyà. Ẹ̀yọ́nú jẹ́ nǹkan tó jẹ́ pé everybody ló gbọ́dọ̀ ní lára tó bá wá nídìí oògùn ẹ̀yọ́nú everybody ló gbọ́dọ̀ ní kò ní pé báyà pé mo jẹ́ Kristẹni mo jẹ́ Mùsùlùmí oníṣẹ̀ṣe ni torí ẹ̀yọ́nú yẹn ló máa jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn fún ẹ̀dá wàá máa lò ó tó bá wá nílò rẹ̀ pè mí o tó bá sọ pé kí babaláwo bẹ́ẹ̀ ṣe kán bá lọ gba owó tí ò yẹ ká gbà lọ́wọ́ ẹ̀ á pa ẹ́ lára o pè mí now àwọn nǹkan kan wà tó jẹ́ pé ìyẹn aráàlú òyìnbó nílò àkọ́kọ́ rẹ̀ ní ẹ̀yọ́nú ẹlẹ́ẹ̀kejì ó ní oògùn ọ̀wọ̀ tó dájú wọ́n pe kìnní kan ní ọ̀wọ̀ tó dájú ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ nílò rẹ̀ ẹ̀yọ́nú ọ̀wọ̀ tó dájú àti atúdè ṣẹ́rí atúdè yẹn pàápàá jùlọ ìwọ tó ti wà nílùú òyìnbó tipẹ́tipẹ́ tó bá ní atúdè tó bá ń wẹ àwọn ṣe atúdè yẹn gbogbo nǹkan tó bá fi dì ọ́ tàbí tí wọ́n bá jẹ́ nǹkan ìṣòro yóò ti máa yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí tó jẹ́ pé àwọn náà ti wà ní ìhà láì wípé à ń lo ẹ̀yọ́nú à ń lo atúdè à ń lo ọ̀wọ̀ yóò ti máa yé wọn bí kíní ẹ̀ ṣe pàtàkì tó bó ṣe pàtàkì tó yóò ti máa yé wọn. now wọ́n tó bá wà nílùú òyìnbó o gbọ́dọ̀ lo ẹ̀yọ́nú o gbọ́dọ̀ lo atúdè o dẹ̀ gbọ́dọ̀ lo ọ̀wọ̀ tó dájú sẹ́yà ara bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú atúdè àti ọ̀wọ̀ tó dájú sára pè mí mo máa ń gba owó consultation ṣùgbọ́n mo mọ̀ wípé kò sẹ́ni kankan tó pè mí tí mo send nǹkan sí nílùú òyìnbó tí ò rí pàṣẹ rẹ̀ nínú ayé rẹ̀ torí wípé ibi tẹ́mi ó ti bẹ́ẹ̀ mú yóò yàtọ̀ sí ibi tí wo ti mú yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kúrò máwọn ta wa. Ọ̀sẹ̀ ìtura pẹ̀lú Olúgbòhùn awo tètè ìbá kò tó àwọn ojú ló dífá fún ojú ní fojú sòkún ìgbèrè pé òun ò níre gbogbo wọn wá ní kójú kára lẹ̀ ẹbọ ni kó máa rú ojú ló kára lẹ̀ ní ojú bá rúbọ nígbà tó jú rúbọ tán níre gbogbo bá dé bá ojú tiwa ò ní nira sí Ọ̀rúnmìlà sọ pé pẹ̀tẹ́lẹ̀ rẹ̀ tí ò níyangí babaláwo ikú ni a máa dífá fún ikú ó wípé kírú ikú má bàá ra babaláwo ẹja ní máa dífá fún ẹja ǹjẹ́ kírú ẹja má bàá run babaláwo ọmọ ẹyẹ a máa dífá fún ọmọ ẹyẹ kírú ẹyẹ má bàá run ni bẹ́ẹ̀ ni babaláwo ọmọ ẹni a dífá fún ọmọ ẹni kírú ọmọ ẹni má bàá run ìjẹ́rọ́ ni wọ́n pa èké ni wọ́n ṣe títí láéláé mo ṣe bí Ifá ò lè run kò sí ọ̀nà tí Ifá lè gbà kó parẹ́ títí ayé ó fi parẹ́ Ifá ó máa gborí ni Ifá dẹ̀ máa gbáyé lọ ni ó tẹ̀ ti gbáyé lọ ṣùgbọ́n àwọn kan nínú àwa náà tá a ń ṣiṣẹ́ ìfàsẹ́yìn díẹ̀ ó wà ń bẹ̀ tí ò fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ Ifá kó jọ àwọn èèyàn lójú lọ títí so irú ìfàsẹ́yìn bẹ́ẹ̀ òun náà ni pé kí babaláwo ṣe máa bi
ẹni tó wá dáfá pé arábìnrin kí ló ṣe yín kí lẹ bá wá, ọ̀rọ̀ Ifá ò lọ bẹ́ẹ̀. Nígbà ìwáṣẹ̀ obì làwọn bàbá wa máa ń lò, tán bá ti móbì tán dà níyàn sí wọn ó ti fi sórí Ifá. Nǹkan tó dà níyàn sí yẹn nínú 2 mẹ́ta tó bá jẹ́ nǹkan 5 ni ẹni tó wá dáfá bá wá, ó yẹ kí babaláwo kó lè fìbò sí 3 ń bẹ̀ pé àrí 3 tó ṣẹ ń bẹ̀ tó dẹ̀ jẹ́ ẹ̀dùn ọkàn ẹni tó wá dáfá. But ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé lóde òní ọ̀pọ̀lọpọ̀ babaláwo náà sì máa tí ò kọ́kọ́ béèrè pé arábìnrin kí lẹ bá wá, àṣẹ wa máa dáfá. Èmi ò bá wọn gba ìyẹn sí Ifá gidi. Nígbà tí ọba dá Ifá tí Ifá bá wá fún ẹni tá a dáfá fún ni ó wá sọ fún wa pé ojú ọ̀nà la wà, àti ìdójú ọ̀nà tán o, wọ́n máa ṣẹlẹ̀ dáadáa. Ó wá wà nínú odù tó bá jáde sí olúkúlùkù, òun là á fi mọ kíkí rẹ̀, òun náà là á fi mọ irú ìgbésẹ̀ àti kí là á ṣe, bó ni Ifá yẹn ṣe wí, kí ni Ifá yẹn ti sọ, kí ló wí. Odù tó bá jáde ni Ọ̀rúnmìlà ire ni mi ire ni, ìrere mi rere ni, ìrere ló bí ìyá Ògún, ìrere ni mi rere ni, ìrere ló bí ìyá Ọ̀já, rere náà ló bí ìyá Ọ̀rúnmìlà. Òun ló fi túmọ̀ sí pé tá a bá dá Ifá kalẹ̀ a gbọ́dọ̀ kọ́kọ́ fẹnu ba ire níbẹ̀. Ifá yìí o, ire ló sọ, ire ni Ifá yìí sọ o, ó jẹ́ pàtàkì nínú Ifá. So àdúrà gbogbo ọmọ ilẹ̀ Kóòtù Òjíire, àdúrà wa gbà. Gbogbo ìlànà yòówù tá a bá lè tọ̀ níbi Ifá, mo mọ̀ pé Ifá máa fárire fún wa o. Ifá ò ní jẹ́ ká ṣàṣìtì. Ifá ò wá ní kiri wa ṣúgbó. Nítorí pé ọ̀sẹ̀ ìtura wọ́n ní wọ́n á pè mí lé, wọ́n ń pè mí lọ́hùn, wọ́n ń pè mí lọ́tún, bẹ́ẹ̀ ni wọ́n á máa pè mí lósì. A dá fún ọ̀sẹ̀ ìtura èyí tí ó jọ lọ́jà gbogbo ọmọ odò. Ẹbọ ni a ní ọ̀sẹ̀ ìtura kára lẹ̀ kó wá sí. Ọ̀sẹ̀ ìtura ló kára lẹ̀ ló bá rúbọ. Nígbà tó ọ̀sẹ̀ ìtura rúbọ tán ó di pé ká máa ké pé lójoojúmọ́ ní ẹ̀gbọ́ ẹ̀mọ̀ràn pé lójoojúmọ́ ojú ò ní mọ́ ká má tẹ̀yẹ ọ̀sẹ̀ ìtura lójú ọpọ́n. Ọ̀sẹ̀ ìtura òun ni Olúgbòhùn báwo àdúrà wa gbà. Ifá ò ní kẹ̀yìn sí wa o, yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. Bàbá, inú mi dùn. Lákọ̀ọ́kọ́ ẹ̀yin ni babaláwo tí ẹ dáfá fún èèyàn tó jẹ́ wípé ẹ kàn béèrè orúkọ rẹ̀ àti orúkọ ìyá rẹ̀ lásán tẹ́ sì dáfá fún tífà yóò sì rí bẹ́ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ṣe tutù tẹ́tùtù yóò rí bẹ́ẹ̀. Báwo ló ṣe bẹ̀rẹ̀? Ìgbà ìwáṣẹ̀ nìyẹn ti bẹ̀rẹ̀. Nígbà ìwáṣẹ̀ mo ti sọ́nà ṣáájú, tá a bá ti tí ẹni tó fẹ́ yẹ nǹkan tó fẹ́ yẹ̀mí wò tán bá ti wá, wọ́n á fi owó ládẹ̀ ń gbà láyé òde òní. Nígbà tán bá ti fi owó, tán bá ti sọ ẹ̀dùn ọkàn wọn sára owó, wọ́n á fi lẹ̀. Tán bá ti fi lẹ̀ sójú ọpọ́n, nígbà tá a bá ti dá Ifá sí, nǹkan tí Ifá yẹn bá ti sọ gan-an, ibẹ̀ làwa náà máa yà sí. Ifá yẹn là á wá kì fún ẹni yẹn. Yálà o, ẹsẹ̀ ìjògbè ló jáde ńbẹ̀ o, ọ̀yẹ̀kú 2 ni o, ìwòrì 2 ni o, ìdí ni o, so bó ṣe lọ nìyẹn.
nígbà tí a bá ti wá ṣàlàyé tó ń bẹ́ni ẹgbẹ́ ò tiẹ̀ fowó sílẹ̀ tó bá ti sọ orúkọ ẹ̀ tó sọ orúkọ ìyá ẹ̀ ó di dandan pẹ̀lú inú kan àti mọ̀ nígbà tá a bá dáfá lérí orúkọ yẹn ó di dandan ká mọ̀ bóyá ẹ̀kankan yọ lẹ́nu àti ìdí pàtàkì tó fi dá ifá yẹn odù tá a bá ti dá sílẹ̀ yẹn òun náà la máa kì fún ẹni yẹn nínú kíkì rẹ̀ lẹ́ni yẹn ó ti di nǹkan tó ń ṣe yóò ti dì í mú so bó ṣe jẹ́ nìyẹn. torí mo máa ń wo kinní kan ẹ rí wípé a kì í fọ̀dọ̀ yín sílẹ̀ nísìnyí tá a fi fọ̀dọ̀ yín sílẹ̀ òun ni wípé kò sẹ́ni kankan tẹ́ ẹ dáfá fún ó máa ń yà mí lẹ́nu èèyàn wà ní nàìjíríà ẹ̀ dẹ̀ dáfá fáwọn èèyàn tó wà nílùú òyìnbó láì rí wọn láì mọ ibi tí wọ́n wà ẹ̀ dẹ̀ dáfá nǹkan tí ń ṣe wọ́n yóò dẹ̀ gbé jáde lójú ọpọ́n Ifá yín. ó di dandan kò síbi tí atẹ́gùn ò dé kò sí orílẹ̀-èdè tátẹ́gùn ò dé kò dẹ̀ sí orílẹ̀-èdè tí ò sì ti sí ilẹ̀ ẹlẹ̀ nígbà tẹ́yìn bá ti wà lórí ilẹ̀ ẹlẹ̀ wọn bẹ́ẹ̀ yẹn gun igi kéèyàn wà lórí igi sẹ́yìn pé ilẹ̀ ẹlẹ̀ ní igi yẹn náà ló ti lọ so ó di dandan kí Ifá ó gbé jáde kó dẹ̀ ṣàlàyé bó ṣe wà. àwọn míín máa rò pé àwọn òṣìkà nígbà míì tán bá ṣe nǹkan wọn kì í níran pé orí ilẹ̀ ẹlẹ̀ náà ti ṣe òun ló fi túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ bí ọ̀bàyéjẹ́ kó ṣọ́ra ẹ̀ kó dẹ̀ dẹra torí pé kò síbi tílẹ̀ ò dé o kò dẹ̀ síbi tí atẹ́gùn ò fẹ́ dé nígbà tátẹ́gùn bá ti fẹ́ tẹ́niyẹn dẹ̀ wà lórí ilẹ̀ ẹlẹ́ ó di dandan kí Ifá ó túmọ̀ rẹ̀ bó ṣe jẹ́ ó di dandan kí Ifá ó rí hòhò rẹ̀ àti nǹkan tó fi pamọ́ o àti ilé tí ò fi pamọ́ o ó di dandan kí Ifá ó rí so bó ṣe jẹ́ nìyẹn. bàbá nídìí iṣẹ́ Ifá tẹ́ gbé dání yìí ṣé ẹ jogún ẹ̀ ni àbẹ̀ lọ kọ́. ẹ ṣe tí n bá sọ pé àjogúnbá bẹ́ẹ̀ náà ni nítorí pé iṣẹ́ tí baba ńlá mi ń ṣe ni sẹ́ǹpẹ́ ó ti bàbá mi babaláwo ni bàbá mi babaláwo ni so ó ti di àjogúnbá ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí àwádẹ́ náà tún dàgbà tá a lọ square náà ti ń sọ fún wa pé ibi iṣẹ́ ilẹ̀ padà sí tó bá ti yá sẹ́mi pé àwọn bàbá wọ̀nyẹn tán bá ti bí ọmọ náà ti mọ̀ pé nǹkan báyìí lọmọ yìí máa ṣe nígbà ó dẹ̀ yá mo tẹ̀síwájú mo rò pé màá lè kàwé dáadáa bàbá mi wá ní ó ní yóò pẹ́ ó ní kí n tètè lọ máa kọ́ Ifá yẹn kíkọ́ ó gbé mi lọ sí ìlú kan tá à ń pè ní Ìkẹ́rẹ́ Èkìtì so gbogbo Ifá tí mo níwọ̀nba ibi tá a gbọ́ Ifá yẹn mọ́ ìlú Ìkẹ́rẹ́ Èkìtì ni mo ti kọ́ lọ́dọ̀ bàbá mi olórí awo nílùú Ìkẹ́rẹ́ Èkìtì bàbá Fígbóyègún. ṣọ́ọ̀ṣì wà láyé. ọpẹ́ tí bàbá ti sílẹ̀. káwo rere ó jẹ nímọ̀ rẹ̀. káwo rere ó jẹ nímọ̀ rẹ̀. mọ̀ rẹ̀ ló jẹ létí ọpọ́n. ó jẹ létí ọpọ́n. bàbá dáadáa. so ìgbà tán dẹ̀ ti sílẹ̀ Ifá kíkọ́ kò dúró lọ́nà kan. ẹ bá tún gbọ́ pé Ifá kan wà níbì kan bá Ifá kan pàdé kò sí tó tẹ̀síwájú láti lọ bẹ̀ lọ́kọ lọ́dọ̀ àwọn bàbá wọ̀nyí. bẹ́ẹ̀ náà la ṣe ń kọ́ kiri tá a dẹ̀ ń fi sọ́kàn so kọ́lọ́run kó ṣàánú gbogbo wa ni ẹ̀kọ́ gidi ni ẹni bá fẹ́ kọ́ Ifá láyé àtijọ́ iṣẹ́ gidi ni ayé òde òní ló ti mú ìrọ̀rùn wá tán gbé sórí afẹ́fẹ́ tán gbé sórí kinní ṣùgbọ́n
a gbé sórí afẹ́fẹ́, a gbé sí kinní. Ifá tí wà láṣìírí. Kì í ṣe gbogbo ẹ̀ ló wà lórí afẹ́fẹ́ o. Ifá míì tẹ́nìyàn tá a bá gbé sórí afẹ́fẹ́, ilé tán sékù wà ńbẹ̀. Torí wàá ti gbà pé kinní ọ̀rọ̀ àṣírí ni, kì í ṣe gbogbo ẹ̀ náà ló gbé sáfẹ́fẹ́ pé kó máa lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ Ifá, torí babaláwo ti ń yà mí lẹ́nu, iṣẹ́ wo gangan ni iṣẹ́ àárọ̀ ọjọ́ yìí? Ṣé tí mo kọ́kọ́ ń ṣe? Mo kọ́kọ́ ń ṣe sí awakọ̀. Iṣẹ́ awakọ̀ ni mo kọ́kọ́ ń ṣe. Torí nígbà tí gbogbo ìgbà tí mo fẹ́ ń kọ́ Ifá yẹn, mò ń wa mọ́tò náà. Torí mo máa ń rò nígbà míì, pàápàá nígbà tí irú bàbá mi báyìí tó ti sílẹ̀. Mo wá wò pé ṣé nǹkan yẹn á ṣe é ṣe sá, gbogbo àwọn tí wọ́n wá sọ́dọ̀ bàbá mi, ká ní pé ìgbà tí mo ti wà ní school, níbi secondary school yẹn, kí n tètè máa ṣe ń gbà yẹn, màá lè dúró sílé. Pàtà tó jáde làwa náà káàkiri pé bóyá school yẹn lójú ọ̀nà. Gbogbo bá ń ṣe pariwo tó ń gbà yẹn, a kàn mọ̀ pé Ifá ó wà lójú ọ̀nà fún wa láti ṣe. Ṣùgbọ́n ẹ̀ náà máa ronú pé ẹgbẹ́ mi tó kàwé ńkọ́. Làwa náà ṣe jáde ní gbogbo ìgbà yẹn. Ta ní ká bá wọn struggle láti kàwé. But at the end of the day, tí ò wá gbà bẹ́ẹ̀, a tún ra mọ́tò. So mo wá ń ṣiṣẹ́, mo ṣe rí àwọn owó kan gbà kan, mo ti lọ ra mọ́tò nù. Táà torí kí mo bá kúkú ń wa mọ́tò yẹn fúnra mi. So kì í ṣe pé mọ́tò tara mi ni mo fẹ́ kọ́ mọ́tò gan wíwà. Mi ò bá yàn wa mọ́tò rí. Rárá o. So tó bá di iṣẹ́ oko, Ọlọ́run kọ́ mọ́ wa náà díẹ̀díẹ̀. Bí ojú ṣe mọ́ lóde òní, kòkó tí mo gbìn, ó tó jókòó tì. Yes. Ní kòkó tí mo fi ọwọ́ ara mi tí mo fi gbìn, ó tó jókòó tì pé ọmọkùnrin ni. Wọ́n rí àgbẹ̀ tí ò ní tó bẹ́ẹ̀, tó dẹ̀ jẹ́ pé ó dẹ̀ ń lọ oko. So à ń ṣiṣẹ́ oko, mò ń ṣiṣẹ́ oko dáadáa. Iṣẹ́ oko yẹn tẹ̀ kọ́kọ́ jẹ́ mi lọ́wọ́ nígbà tí mo wà nílé gan, tí mi ò tí jáde school. Ìgbà tí mo tó jáde school gan, mo ṣiṣẹ́ oko bí ọdún 3 kó tó di pé mo kúrò nílé. Tí màá gbin rice, tí màá gbin gbogbo ẹ̀. Ìgbà tí mo tó wá travel, tí mo ìgbà kan wà l'Ákúrẹ́ tí mo darí sí Ìkẹrẹ́, pé mo tún wá sílé, mo wá gbin kòkó. Yes. Gbin kòkó. Tó dẹ̀ jẹ́ pé lójú tó mọ́ lé ní kòkó yẹn wà ńbẹ̀. Tàdé ń ṣe náà wẹ́rẹ́wẹ́rẹ́. So Ọlọ́run kó dúró ti gbogbo wa. Nídìí iṣẹ́ Ifá bàbá, ṣé obìnrin lè gbà Ifá? Obìnrin lè gbà Ifá. Obìnrin lè gbà Ifá. Obìnrin dẹ̀ lè kẹ́kọ̀ọ́ Ifá. Ṣẹ̀gbọ́, obìnrin lè gba Ifá. Ṣùgbọ́n lọ́nà tá a fi kó Ifá fóbìnrin o. Irú ọ̀nà wo ni? Torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ látara yín. Ẹ ṣé. Obìnrin ò kì í wọ gbódù. Àṣírí ibẹ̀ yẹn kò sí lọ́wọ́ obìnrin. Olúwo ẹ̀ ló máa bá ṣètò bó ṣe máa rìn. Olúwo ẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe ní gbódù lobìnrin mọ̀. Obìnrin yẹn ń parọ́ ni. Tóbìnrin bá wọ gbódù kí ni ó ṣẹlẹ̀? Kò sí nǹkan tí ó ṣẹlẹ̀, but tó wà nínú Ifá pé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ni.
pé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Bàbá máa mẹ́nu bà, ṣùgbọ́n irú obìnrin tó gba ifá ṣùgbọ́n tí ò ṣe, tẹ́ bá bí náà léèrè o, a ní ifá tó ń tẹ̀lé gbódù ní bẹ́ẹ̀ náà ni, ṣùgbọ́n àṣírí kan ti wà ńbẹ̀ tá a lè tú síta. So obìnrin lè gba ifá nítorí pé nígbà tí ifá tòrò mọ́ obìnrin kan, tí ifá yẹn sọ pé tí ò bá ti sífá lọ́wọ́ ẹ̀ pé yóò kú nínú àìsàn tó ń ṣe, mo bá tẹ̀ ń fá. Ẹ̀yin lẹ tẹ̀ ń fá. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n níbi gbódù yẹn nígbà ṣe é ṣe tó dẹ̀ ṣe ìgbà yẹn láìsàn yẹn tó sàn. Ìgbà yẹn láìsàn yẹn tó sàn fún. Ó ti bímọ, ó ti ṣe, ṣùgbọ́n ọlọ́mọdé ara ìsìn. So ọ̀pọ̀ obìnrin tó ń tẹfá ló ṣe pé ìṣòro ló ń bá wọn débẹ̀. Ọ̀pọ̀ ọkùnrin gan tó ń tẹfá àyè fojú bọ̀rọ̀ tẹfá. Bí ti báwo? Ẹ̀sìn nínú ẹ̀ kí ìdààmú kan ó dé lẹ́tọ́ máa rántí àti tẹfá kàn lè dédé jí kẹ́ sọ pé ifá lẹ fẹ́ lọ tẹ̀. Àwọn ọmọ babaláwo láwọn bàbá wa tó ń jẹ́ babaláwo, àwọn nìkan náà máa ń ṣe yẹn pé tán bá ti rí i pé ifá tòrò mọ́ ọmọ kan àátẹ̀ ń fá. Ṣùgbọ́n ẹni tí èyí sọmọ babaláwo kò kàn lè dédé jí kó sọ pé òun fẹ́ lọ gba fá. But nínú ìṣòro kan àbí míì tí ìṣòro yẹn bá ti dé, tá a bá dọ̀dọ̀ babaláwo, ṣé òun náà pè ní ifá má ṣàjẹ́ ń kú. Ifá má jẹ́ ń kú. Yes. Ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ gbà. Ẹni tó bá tẹfá, tó bá kẹ́kọ̀ọ́ ifá, òun ni babaláwo. Ṣẹ̀mọ̀ pé ẹlòmíín wà tájọ́ máa wo, tá kẹ́kọ̀ọ́ ifá, tá mọ̀ nípa ifá. Ṣùgbọ́n ẹlòmíín dẹ̀ wà tó ṣe pé kò ní kó má ṣàkú, tó jẹ́ pé ifá yẹn ládàbí agbóòrùn fún. Tí kú bá ń bọ̀ tó jẹ́ pé ifá yẹn láfẹ́ ẹni yẹn pamọ́. Ó pọ̀ nínú àwọn tá à ń tẹ̀ nífá. Ẹ jẹ́ pé olówó ò lè tẹfá, ẹni tó bá lówó lọ pé mo kàn dédé fẹ́ tẹfá. Tó bá wù ú ó lè tẹ̀. Ṣùgbọ́n púpọ̀ ifá tá ń tẹ̀ fún èèyàn ìṣòro ló ń mú wa tẹ̀ fún wọn. Tàbí tá bá rí pé ẹni tí ò bá sífá lọ́wọ́ yìí ó tètè kú, à á sọ fún. Tó bá dẹ̀ wú yóò tẹ̀. Tí ò bá dẹ̀ wú a máa ṣe tiẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá ṣàkíyèsí lóde òní, ẹ rí pé àwọn èèyàn a kì í fi bẹ́ẹ̀ dàgbà mọ́. Kí ni ń fà á? Ibi tí ìjẹkújẹ fà á. Ìjẹkújẹ tá ń jẹ lóde òní ó fà á. Ó fa ọ̀pọ̀lọpọ̀. Oògùn tá ń lò lóde òní ó fa ọ̀pọ̀lọpọ̀. Nígbà kan tó sì bírú wa yẹn tó ṣe pé ìkòkò lẹ máa sun sápò tẹ́ bá ń lọ school. Kókò. Bẹ́ẹ̀ ni. Lambo. Lambo lẹ máa sun sápò tẹ́ bá ń lọ school. Ẹ máa jẹ tẹ́ máa fi dé school ni. Tó bá dẹ̀ sọ̀gẹ̀dẹ̀ náà ẹ ti sáré fi buná, ẹ máa lọ school. Kìí ṣe pé mo fẹ́ jẹ kókò mo wá epo lọ tàbí ẹyin. Bọ́lẹ̀ tẹ̀ fẹ́rẹ́ yẹn. So tí èèyàn bá ń bẹ́nu ba àwọn ayé ìgbàanì, ọ̀pọ̀lọpọ̀ ń pààyàn lẹ́rìn. Torí nígbà yẹn tá bá fẹ́ jẹ iṣu tàbí bá fẹ́ jẹ kókò, adédé rí pé a lọ bu epo. Bàbá mi á sọ pé olè ló ń fi epo jẹ iṣu.
àyébú ni pé ẹ fẹ́ fi epo Jésù ayò lè lólówó ẹ̀ á ló lè lẹ́nu yẹn á sẹ́wọ̀n pé olè ló ń fi epo Jésù kẹ́hìndẹ̀ tó gbàgbọ́ lóòótọ́ pé rọ́mọ̀ ni bàbá yẹn pa ọpẹ́ so ṣùgbọ́n láyé òde òní ẹ ti ń dé pé ẹ fẹ́ Jésù báyẹn ẹyin ni ẹ dín ẹyin ẹ ṣe gbogbo ẹ ti mú kí kó má ṣe okun nínú àwọn èèyàn mọ́ àwọn bàbá wa ń gbà yẹn wọ́n já ìgbá wọ́n á fi Jésù ìgbà tó máa ń pè ní ẹ̀kan wọ́n á fi Jésù kò sí yẹn mọ́ bàbá kò sí yẹn mọ́ bàbá ti rí kíní báyà ẹyin ni bọ́ǹfìtà ni nígbà tí a bá fẹ́ Jésù tẹ̀sí kó tí tẹ kó ṣúgà sí tẹ kó ọ̀pọ̀lọpọ̀ ṣúgà sí níbo lẹ ti fẹ́ rí yẹn nígbà kan so bó ṣe wà nìyẹn. a jẹ́ pé ẹ kì í lọ ṣọ́ọ̀ṣì rárá. ṣé mi èmi ló sin Ọlọ́run jù. bíi ti bò ó. ẹ ṣe kó tó di pé pásítọ̀ gan dé ṣọ́ọ̀ṣì ṣe gbọ́ màá ti jí nídàájí màá ti wẹ ọwọ́ màá ti wẹ ọwọ́ màá ti wẹ Olódùmarè náà ni lọ ké sí ní ṣọ́ọ̀ṣì èmi á ti wá ké sí Olódùmarè ló ti jí lónìí o dákun ṣàbò mi o ṣàbò ọmọ mi o ọgbọ́n tí mo wà yìí gan mọ́ jẹ́ rí wàhálà bẹ́ẹ̀ wọ́n jogun owó bí o mọ́ jẹ́ dààmú owó bí o àá ti ṣèyẹn ti wá kí tó di pé ẹlọ́run sọ pé ẹ kí hallelujah bóyá aago 9 bóyá aago 10 èmi ti gbàdúrà tèmi nídàájí tí mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ń gbà ṣọ́ọ̀ṣì ìpéjọpọ̀ ká fi kówó jọ ni ṣọ́ọ̀ṣì ìpéjọpọ̀ ìkówó jọ ni. ká fi kówó jọ ní ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ ni ká fi kówó jọ ni màá sáà mọ̀ ẹ́ sí onígbàgbọ́ ọ̀nà náà máa jọ mara sí onígbàgbọ́ bóyá owó dídá bẹ̀rẹ̀ à á ṣèkórè à á ṣe gbogbo ẹ̀ àgbégbá ọpẹ́ àgbégbá kínní ìyẹn ò sí nínú pé ti jí bá Ifá ẹ̀ sọ̀rọ̀ aṣojú Olódùmarè ní Ifá bẹ́ẹ̀ ni bá sọ̀rọ̀ kò sí nǹkan tó bá Ifá ẹ̀ sọ tó bá ti jẹ́ lérí ọ̀nà òótọ́ ó gbọ́dọ̀ dá ẹ lóhùn tó dá mi lójú torí pé kò sí nǹkan táwa bẹ̀ Ifá fún pé Ifá ṣe nígbà tí èèyàn bá bímọ náà bí mo dẹ̀ kúnlẹ̀ sí nípa Ọ̀rúnmìlà dábọ̀ jọ́ ni bímọ tó dẹ̀ bímọ tó túmọ̀ sí pé ojú ọ̀nà ni mo wà lọ́dọ̀ Olódùmarè. Yes ojú ọ̀nà ni mo wà ó dáa wọ́n gbé èèyàn kan wá ní ara àwọn ìyá òun ti lọ hospital òun ti káàkiri èmi dẹ̀ wá kúnlẹ̀ sídìí Ifá pé Ọ̀rúnmìlà dákun ó bìrẹ̀ rèé kí ló dé á béèrè ayé ló ń yọ ẹni lẹ́nu dà nǹkan báyìí là á fún ayé tá a fìfì lẹ̀ tán fún wọn wọ́n wá kúnlẹ̀ sídìí Ifá pé Ọ̀rúnmìlà dákun ọ̀ní ọmọ ẹ̀ ṣàìsàn méjì kú fáàmù kúrò ní ipò àìsàn yẹn tó dẹ̀ kúrò tí àdúrà dẹ̀ gbà sójú ọ̀nà ni mo wà. ṣé báwọn kan sọ wípé ẹni tó bá ti ń sin ẹ̀sìn tí ìbá ti ṣe ti Jésù pé kò lè dé ọ̀run ni. ẹbí ń fẹ́ bá ayé òun jẹ́ náà nìyẹn tẹ́ bá wò ó dáadáa Jésù tá à ń sọ̀rọ̀ yìí èèyàn mà ní èèyàn bíi ti wá ẹ ní àwọn òyìnbó náà kàn
wọ́n kàn ya àwòrán dúdú àwòrán pupa tán gbé wá síbí pé ẹja fẹ́ni ẹ̀ kẹ́kọ̀ọ́ ẹni ló yẹ ká tẹ̀lé torí pé ó pupa àwa tá a dúdú yẹn wọ́n ti gbà pé bóyá èṣù ni wá. Bẹ́ẹ̀ àwọn gan tẹ́ bá wá ń wò wọ́n léni wọ́n ti gba ẹ̀sìn ìbílẹ̀ ju tiwa lọ o. Yes, nǹkan tán fi tàn wá jẹ ń jó sí wọ́n ti gbé pò á. Ìyá dẹ̀ ti mẹ́ba káàkiri àwọn dẹ̀ ti kúrò lórí ẹ̀. Tán ti rí i pé kò sọ́nà bẹ́ẹ̀ àwọn gan ti fi ilẹ̀ nígbà tán rí i pé kò sọ́nà bẹ́ẹ̀. Yes, nígbà tẹ òyìnbó ti wá ń tẹfá. Bẹ́ẹ̀ ni. Torí nínú ọdún yìí mo ti bá wọn tẹ̀ nífá nínú wọn. Tó wá gbafá. Tó wá gbafá pé kí ló ń jẹ́ Jésù. Ó ní ọ̀pọ̀lọpọ̀ wa ní orílẹ̀-èdè aláwọ̀ dúdú ó ní àìlóye àìrí pé ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ kúrú Ọlọ́run náà ṣe ń sọ pé Jésù Jésù níbo là á ṣe é sin bóyá grandfather wa ni ká sọ pé dẹ̀ ti dọlọ́run. Ọlọ́run wà sọ pé Jésù òun náà kú ti ṣe kí Jésù gan ṣe kó bá kàn ṣe kí Jésù gan kó bá ẹ̀ṣẹ̀ lòun náà ṣẹ̀ lọ́lọ́run fi bínú sí ló fi kú. Ṣùgbọ́n wọn ò lè túmọ̀ ìyẹn. Wọn ò lè túmọ̀ wọn dẹ̀ lè kọ síbẹ̀. Wọn lè túmọ̀ wọn dẹ̀ lè kọ síbẹ̀. Wọn lè kọ sínú ìwé tán gbélé wa lọ́wọ́. So ká dúró k'Olódùmarè kó tẹ́wọ́ kó gba àdúrà gbogbo wa. Ṣùgbọ́n tẹ́ bá wo Ifá dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń da ẹ̀ǹdínlógún. Ṣé babaláwo làwọn náà? Ẹ ṣé onímọ̀-ègùn ni wọ́n. Olóògùn ni wọ́n. Olóògùn làwọn yẹn. Yes, àwọn náà pè lóníṣègùn. Àbẹ́dè mi ò yé. Ṣùgbọ́n àdàpọ̀ gbogbo ẹ̀ wọ́n á ní babaláwo náà ni. Ṣùgbọ́n àwa tá a jẹ́ ẹni tó ní pátá nímọ̀ a mọ̀ pé oníṣègùn ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wọn gan ló tún ń lo ọ̀sán yìí. Àbẹ́dè mi ò yé báyìí nítorí pé ẹ̀rìndínlógún tẹ́ ń wò yẹn ìyàwó Ọ̀rúnmìlà ni. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Nígbà tí bàbá ò sí nílé tó ní wo ìyàwó mi máa sọ lédè mi o. Tọ́rúnmìlà bá ti dáfá ìyàwó ẹ̀ ti mọ gbogbo bóṣà. Bàbá dẹ̀ wá gbé Ifá lọ tó gbé lọ ìrìn àjò àwọn àlejò dẹ̀ ń wá. Ọ̀rúnmìlà fi sọ pé ó dáa báyìí lọ a máa ṣe lo eléyìí òun là ń pè lẹ́rìndínlógún yìí. Bẹ́ẹ̀ ni so onímọ̀-ègùn ni wọ́n. Tábà wà wò táwa ní dàṣẹ sí rújù nù babaláwo àtòníṣègùn. Ẹ ṣé tán bá sọ pé ibi tí ìṣẹ̀ṣe ti fẹ́ bàjẹ́ wọ́n ní ọ̀dọ̀ Ògún ni. Ẹ ṣé tẹ́ ẹ bá wo gbogbo wàhálà tó wà lórílẹ̀‐èdè léni àti lọ́dọ̀ Muslim àti lọ́dọ̀ gbogbo wa ibi aríwé kan ìwé Ògún kì í ṣe ìwé Ifá o. Aríwé Ògún kan tó jákàǹtì Ògún nígbà tá a dẹ̀ ríwé yẹn ó pé kò pé o. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ẹni yẹn ti dolóògùn nìyẹn òun náà ti dáwọ́ nìyẹn. Tán bá tẹ̀dẹ̀ wá sí mo gbọ́ lórí rédíò ńgbà kan tó ní bóyá ní Ìbàdàn ló tẹ̀ ti ṣẹlẹ̀
tọmọ kan gé orí ẹnìkan bóòlù ó wá lóun rí ìwé àkáǹtì ni náà bá gbé àkáǹtì ṣé ibi tí nǹkan ò bá yé èèyàn á dẹ̀ béèrè ẹni tó kọ àkáǹtì orí ìnàkí igbó ló kọ síbẹ̀ Ọlọ́run wá bi ẹnìkan léèrè ló sọ pé orí èèyàn náà lè ṣiṣẹ́ fún bó ṣe gé orí olórí nìyẹn so iṣẹ́ ìṣègùn bó ṣe dáa tó ibi tí wàhálà ẹ̀ wà nìyẹn ẹlòmíì ò kọ àkáǹtì gbígbé ẹlòmíì á lọ ilé onílé á lọ gbé àkáǹtì bàbá oníbàbá tó bá sà ti rí méjì kà ń bẹ̀ tàbí pé ó rẹ́ni bá kà á tó ń sọ pé ilé bó ṣe rí pé ó ti parí iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n nídìí Ifá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó ń bẹ́ẹ̀ fẹ́ ṣoògùn fún èèyàn gan babaláwo tó bá ń dáfá á kọ́kọ́ bi ẹni yẹn léèrè á bi Ifá léèrè iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí bóò ni ó ṣe jẹ́ ẹ̀yìn dẹ̀ ti ń pè ní sá bóò ni ó ṣe jẹ́ kò yé báyìí á ti fi Ifá yóò ti fi tọ́nà pé ìgbésẹ̀ yìí o mo fẹ́ gbé á ti fi Ifá ṣé kí n ṣe ṣé kí n má ṣe é báwa ṣe ń ṣiṣẹ́ lèmi ń sọ yẹ o torí mi ò kàn lè déédéé gbàgbà dalé náà kí n máa ṣe kìràkìtà láì bí Ifá léèrè máa bí Ifá màá kọ́kọ́ bí Ifá léèrè náà Ifá iṣẹ́ tí mo tẹ̀ fẹ́ ṣé kí n ṣe é ṣé kí n má ṣe é bóò ló ṣe máa rí àá ti mọ̀ kódà oògùn tá a fẹ́ jó ibi tó ń bá lọ nìyẹn ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ní í ṣe bẹ́ẹ̀ tó ń jó ní mègún so owó kékeré òun ló fi dàbí pé wọ́n lóògùn ò ṣiṣẹ́ yes àgbà tí oògùn bá ti rìn síbi tó ti ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ yes kò ní ṣiṣẹ́ nígbà tí oògùn bá ti bọ̀nà ibi tó nǹkan tó yẹ kán fi sí àwọn èròjà rẹ̀ èròjà míì máa ń wà nínú oògùn tẹ́ ẹ rò pé léni tí ò ní sùn bẹ́ẹ̀ ni orúkọ èròjà míì ó máa ń yàtọ̀ síra débi pé wọ́n lè máa pe ewé kan ní Há níjẹ̀bú ó jẹ́ bí náà máa pè ń bí so gbé iṣẹ́ wọ̀nyẹn náà ló ní ìfiyèsí òun ló fi dáa pé tẹ́ bá fẹ́ kọ́ nǹkan iṣẹ́ ìmẹ̀gùn tẹ́ bá fẹ́ kọ́ ẹ̀kọ́ kó yanrantí bọ̀ kì í ṣe báyìí mọ́ nǹkan tó dàbí pé ó fẹ́ gbé iṣẹ́ awo ṣubú náà nìyẹn sọmọ tó ríwe bàbá ẹ̀ àbíwe bàbá ẹ̀ tó kàn gbé sá tó dẹ̀ lọ sórí rédíò tó lọ ń polongo tó wá 50,000 pound lórí rédíò tó wá ṣọ́ọ̀bù kan tàbí yàrá kan gbà tó fi ṣe ọ́fíìsì iṣẹ́ ti bẹ̀rẹ̀ tí ò mọ gbogbo nǹkan yẹn lọ́dọ̀ eléwé ọmọ gan ẹ fẹ́ ra ewé mi ń gbà míì wọ́n á kàn gbé kan lé yín lọ́wọ́ ni ẹ wá máa gbà tẹ́yìn náà ò bá dẹ̀ ti mọ̀ oògùn di ṣíṣe nìyẹn wọ́n tẹ́ bá ti wá mọ̀ ẹ̀yàn wá máa sọ òun kọ́ leléyìí ṣe mọ̀ pé iṣẹ́ tó dẹrùn díẹ̀ níbẹ̀ yìí so kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ ni. a jẹ́ pé tá a bá wò ó sìn lórí ìṣẹ̀ṣe àwọn babaláwo náà ti ń ṣoògùn tó sì jẹ́ wípé wọ́n ìtọ̀ bẹ́yìn ṣe sọ yẹn
wọ́n sì pé àwọn náà ní babaláwo. Sẹ́mọ̀ Ọlọ́run kó ṣàánú wa níbi tá a ti bẹ̀rẹ̀ ètò yìí. Mo ní nǹkan tó ń pè tí ń bá ń gbà ní babaláwo ni pé àlejò dọ́dọ̀ ẹ mọ́ra rí, ó dẹ̀ ṣàdúrà sówó, ó fi sílẹ̀, ọ̀pẹ̀lẹ̀ ó gbé sánlẹ̀, ó sọ pé nǹkan báyìí 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 lórí o. Ṣé nǹkan yàtọ̀ sí pé madam ó yẹ tẹ̀ ti gba tíkẹ́ẹ̀tì gan lójú ọ̀nà, tẹ̀ ti kọ́kọ́ ná bí 10,000 kan lójú ọ̀nà tán ní kẹ́tórí bàbá ẹ kọ́kọ́ san 10,000 náà. Iṣẹ́ awo ò yẹ kó tètè le tó bẹ́ẹ̀. Tẹ wá dé ọ́fíìsì gan, tẹ bá bàbá tó gbágbádá sọ́rùn tó ṣáàdá yín lóhùn. Bàbá kí ló dé tó kí lẹ bá wá tó bá ti ń lọ bẹ́ẹ̀ ṣẹ gbọ́ kò lọ bẹ́ẹ̀ ṣé awo ò gbà bẹ́ẹ̀. Babaláwo tẹ́ ẹ lọ dánìyàn lọ́dọ̀ ẹ̀ òun ló yẹ kó sọ fún yín pé mo ní nínú nǹkan mẹ́jọ ó yẹ kí méjì ó jànà ní nǹkan tó bá ń ṣe èèyàn. Mẹ́jọ. Ó yẹ kí babaláwo lè mẹ́nu bà méjì pé eléyìí ó mú díẹ̀. Yes. Inú mẹ́wàá ó yẹ kí babaláwo tiẹ̀ lè gba mẹ́jọ. Ká ní méjì, but ṣé ẹni tó ń wọ́ ọmọ tó sọ pé inú ló ń rún, ó sọ pé àwọn ayé ti fi bàbá ẹ̀ pọ́kú, ó ti yàtọ̀ síra tí ò sí lójú ọ̀nà yẹn. Ṣùgbọ́n ẹni tó ń wọ́ ọmọ, èèyàn kan ń wọ́ ọmọ nítòsí yín o, òun ni ó sọ pé òun lòun ń wọ́ ọmọ. Ẹ gbọ́ tí ń bá ẹ. Ṣùgbọ́n ẹ wá sí gbogbo ẹnìyẹn gan wá ó ti kọ́kọ́ ṣàlàyé pé òun ò rọ́mọ bí ni òun ò ṣe ẹ wá dápá ẹ wá ní àwọn ayé ni ò jẹ́ rọ́mọ bí kan ló ń ṣẹlẹ̀ tí ò ṣe rọ́mọ bí tó dẹ̀ jẹ́ yẹn náà lẹ́dẹ̀ tòrò mọ́. Bẹ́ẹ̀ pé ó ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀. Ó ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀. Kò sọ́nà bẹ́ẹ̀ ẹjẹ́ á túbọ̀ máa ní ìmọ̀. So ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo ló ti pé wọ́n ti ní daṣẹ́ òun rú. Gbogbo wa la fẹ́ gun Lexus, gbogbo wa la fẹ́ gba Highlander ńlá. Kì í ṣe pé kò dáa gẹ́gẹ́ bí ọ̀làjú láyé òde òní, ṣùgbọ́n níwọ̀n ló yẹ kó rí nítorí pé ẹlòmíì gan á le á tún bọ́ súná á bọ́ sọ́wọ́ á bọ́ sí gálò. Àdúrà wa gbà. Ṣé rí bí mo ṣe wá wò bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ nílùú òyìnbó wọ́n ń kó sọ́wọ́ àwọn babaláwo 419. Nǹkan tán ṣe ń kó sọ́wọ́ wọn ǹjẹ́ ẹ mọ̀? Ṣé rí ẹlòmíì á ṣe TikTok, mo wo TikTok ẹnìkan jọ́ kan ó wá ní ó dárúkọ oríṣi oògùn bíi 4 kan. Èmi gan wá jókòó tó ní oògùn yẹn ní bá ti fẹ́ ṣe o kó ṣàkọ́kọ́ send 50,000. Ó lóun á kàn fi lẹ̀ pẹ̀lú pé bí nǹkan ṣe rí. Làwọn ayé náà bá bẹ̀rẹ̀ sí ní sanwó. At the end of the day lóògùn bá mọ̀ bọ́ sí rọ̀rùn. Nígbà tá a tó bí ó ṣe polówó ara ẹ̀ mọ́ nìyẹn ló tún gbé another style síta. So ọjọ́ kan mo kàn wá pé
bàbá yìí wá ní èmi lágbájá ló ń bá yín sọ̀rọ̀ sa ẹ pẹ̀lẹ́ sá ikú ọjọ́ mẹ́ta. Oògùn àfẹ́rí tẹ̀tẹ̀ dẹ̀ sọ́njọ́ yẹn ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe fílẹ̀ kò rí bẹ́ẹ̀ ó ní ṣe ó ní èlò ni mo san tí n bá ní sanwó fún ọgàn mo ló gbọ́ nǹkan tí mo pè mí ni tí mo pera mi ni kí ló yẹ kó kẹrù ó bà ẹ́ pé bàbá lẹni yẹn ó jẹ sí ẹ. Ó ní bàbá ó ní ọ̀rọ̀ bísínẹ́sì lélẹ̀ mẹ́ẹ̀ ti sọ di bísínẹ́sì ayé bísínẹ́sì ni o bàbá ẹ kàn jókòó sójú kan ẹ jẹ́ ká ẹ lọ jára yín ni ó ga o wẹ́ mẹ́fà bẹ tí ó sì dájọ́ o ó sì pa fóònù ẹ̀ nìyẹn so kì í ṣe pé babaláwo wà olóòtú babaláwo wà àbí dèmi ò yé yín but àwọn ọba yìí jẹ́ náà láti túbọ̀ àìsàn yẹn jẹ́ ni babaláwo wà ní ti babaláwo ṣùgbọ́n ní tèmi nǹkan tí n bá mọ̀ nǹkan tí mi ò bá ti nílé ṣe mi ò ní sọ pé màá ṣe o tí n bá fẹ́ bá yín rú ẹbọ tí n bá ti mọ̀nà tí mo lè gbé gbà mi ò ní dọ́wọ́ lé yes ṣùgbọ́n màá dẹ̀ sa ipá mi yes débi pé kádùá ẹ̀ ní ẹ ṣàgbà màá sa ipá mi débẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ kó ràn wá lọ́wọ́ ni mo dẹ̀ mọ̀ pé Ifá ó bá wa ṣe irú àwọn tán wà nílùú òyìnbó tó wá ti ń di pé ẹlòmíì àwọn náà ń pọ̀sẹ̀ fúnra wọn nígbà tán bá ti ń sọ pé màálù náà fẹ́ bá yín fi ṣètìtù wọ́n bá yín pa màálù méjì fún ètìtù ó yẹ káwọn náà lè fúnra pẹ̀lú pé ètìtù nígbà tá a bá pa màálù kan ṣoṣo bí 100 èèyàn má lè jẹ ságbádá náà fẹ́ gbé ètìtù yẹn sí ni torí mi ò tẹ́ ìrápẹ́ tó lè gbọ́ orí màálù mi. kò sí láti jó. so yẹ kéèyàn káwọn náà ó fúnra wọn á dẹ̀ kówó ẹ̀ sílẹ̀ irú àwọn tó ń kówó ẹ̀ sílẹ̀ àwọn ni wọ́n náà láfiyèsí lọ́wọ́ tán bá láfiyèsí ó yẹ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ètùtù tá à ń ṣe orí ẹran yẹn tó bá jẹ́ ètùtù irú òbúkọ bẹ́ẹ̀ orí á wà nínú ètùtù yẹn ẹ̀jẹ̀ á wà ń bẹ̀ ọ̀kẹ́ ní odidi màálù ẹ fẹ́ bá èèyàn kan fi ṣètùtù kò lọ. ẹlòmíràn mọ́yàn máa ń lórí ẹ̀sìn máa ń lódìdí ẹ̀sìn. àwa ò mi ò kọ́fà tó ní màálù jù akáṣe a lè lọ ra ara ẹran ẹ̀ lábẹ́niyẹn kò sórí ẹbọ àdúrà ẹ̀ ti gbà bẹ́ẹ̀ bá dẹ̀ bẹ̀rù ní 2000 3000 káyọ̀ kàn dẹ̀ pọ̀ jù 5000 kò yẹ kó jù bẹ́ẹ̀ lọ nígbà bá mìíràn màálù 800,000 ṣé ò tún ṣe kankan tẹ̀ ẹ́ tó ra méjì so ó yẹ kí irú àwọn ẹ̀ náà lè fúnra wọn pé nǹkan ẹ̀ ti ń bọ́ sí nǹkan mìíràn yes nínú ìṣẹ̀ṣe ọ̀dà ẹja wà wò báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń gbà pé ìṣẹ̀ṣe làgbà ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń gbà pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ pásítọ̀ ló ń gbà ní ìtẹ́ bá wọ ọwọ́ ẹ̀ ìrọ́kìn ifá ọ̀nbẹ lọ́wọ́ ẹ̀ àwọn náà ti ń fi ilẹ̀kẹ̀ ifá wọ́n ti ń kó kínní wọ́n ti ń kó sọ́rùn ìyàwó pásítọ̀ mi gan ṣe ọmọ pásítọ̀ mi gan ti ń ṣe báyìí yes
Sọ́rí pé ọ̀gá ti ń gbà pé ìṣẹ̀ṣe làgbà. ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ní ká wà lọ́wọ́ ẹ̀. Bíi ti bò ó. Ọ̀dà ní ọdún tó kọjá mo tẹ Ifá fún pásítọ̀ méjì kan. Kí ni mo tẹ Ifá fún wọn fún? Ìyàwó wọn ò bímọ. Wọn jọ sí ní ìlú kan o. Ọ̀tọ̀ọ̀tọ̀ nílùú náà wà. Yes. Wọn ò mọra rí náà o. Nígbà tí ìyàwó wọn ò bímọ, màmá ìyàwó yẹn òun ló wá sọ́dọ̀ mi. Bọ́mọ òun sì lè bímọ, á wá tọ́ mọ́dà. Àfẹ́ni tó bá ní Ifá lọmọ yín lè fẹ́ o kó bímọ. Mo ní kó lọ kíyèsí ọmọ ẹ̀. Mo ní ẹlẹ́gbẹ́ ni. Yíyan ti ṣe mu ẹgbẹ́ ni. Mi rárá o. Tí Ifá ò bá sí, ìsádà kọ ọkọ ọmọ yín kó bímọ yẹn bí oṣù kan, nǹkan kan kí ìyá lọ. Kí lòun wá lè ṣe? Tọ́kọ ẹ bá ti lè ní Ifá dání. Mo ní láì ṣoògùn, mo ní yóò bímọ. Ifá yẹn ní ìyá yẹn tọ ọkọ ọmọ yẹn lọ. Ó wá lọ bá pé wá. Nǹkan tó ń gbọ́ nìyí o. Ó kọ́kọ́ sọ fún ìyá pé màmá òun ò ní lè ṣe yẹn. Gẹ́gẹ́ bí Kristẹni. Gẹ́gẹ́ bí wọ́n á jẹ́ pásítọ̀. òjíṣẹ́ Ọlọ́run tó ń dẹ̀ wà lórí ìjọ. Màmá wá ní pé òun ti gbọ́. Màmá bá gbéra ó dọ̀dọ̀ bàbá ọkọ yẹn. Bàbá ṣe rí òun ṣe lòun bí ìyàwó yín kó tó di pé ẹ ráyè fẹ́ o. Ó ní bẹ́ẹ̀ ni. Now gbèsè báyìí pé àtọdún kẹrin kan ọmọ òun ti wà níbí. Kò sí tó bá yá ní lójoojúmọ́ ó ti ń dàgbà. Ká dédé gbósúlé pásítọ̀ sá. Òun ti jáde o. Bàbá yẹn wá ní kí náà sọ. Wọ́n ní kí ọmọ yẹn lọ gba fáni o tó bá ní ìyàwó fẹ́. Kẹ̀rẹ̀ bá ń ronú sí láàrin oṣù kan. Tóṣù kan bá ti pé tẹ́ sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ òun. Òun bọ̀ wá mọ́mọ́ òun o. Pé òun á dẹ̀ lọ sí court. Òun á jáwé everything òun á dẹ̀ ṣe because ọmọ àwọn ò kan lè wà sá. Ó jẹ́ pé gba Ifá lásán ni ò ní jẹ́ ó bímọ. Tẹ́yìn á dẹ̀ sọ pé ẹ̀mí sí Jésù pé òun náà bá wọn sí Jésù o. Òun ń pààyàn òun ń ṣe. Bàbá yẹn wá bú sẹ́rin. Sọ pé bàbá yẹn wá sọ lójú ọ̀rẹ́ ẹ̀ kan. Lọ̀rẹ́ yẹn wá ní tó bá jẹ́ nǹkan tó dá ọmọ ẹ̀ dúró nìyẹn. Kí ni fi ṣe ni? So ọ̀rẹ́ àtàlẹ̀ wá ni wọ́n. Pẹ̀lú ní ayé ló bàjẹ́. Ṣèbí fáwọn ni bàbá àti ẹ̀ dá. Ṣé kìí ṣe fáwọn náà fẹ́ tọ́ yín ni? Ẹ̀sọ́ wa yẹ kọ́mọ wọn lọ bá kọ́mọ ẹ dúró láì bímọ. Bàbá yẹn ló kọ́kọ́ kó Ifá àwọn wá o. Wọ́n ṣe pè mí náà iye báyìí ni. Àdẹ̀sí tó bá wí sọ́mọ pé ọmọ èmi mo bí ọ. Òun náà gbọ́dọ̀ bí tiẹ̀. Ìlànà tó fi bímọ nìyí. Tó bá dẹ̀ ti gbà bẹ́ẹ̀. Wọ́n á kọra ní bàbá àtọmọ. Má gbà pé o ní bàbá kan mọ́. Pé ọmọ ọlọ́mọ o kàn lè fi síbí lóòótọ́. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ifá nígbà tán dẹ̀ wọ́n ṣà mú ọmọ yẹn wá síbí. So wọ́n dẹ̀ parí gbogbo ètò yẹn. Nígbà tó di ọjọ́ kejì, wọ́n wá ní kí ni àpẹẹrẹ tó máa fi gbà pé ìyàwó òun pé á lóyún.
á dẹ̀ bímọ. Mo wá ní ọ̀gá ẹ̀sà, mo ní kó tó kúrò níbí, mo ní yóò rà pẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí Ifá tó tẹ̀ ní gbódù. Nígbà tó dijọ́ kẹta, bó ṣe ń dọjọ́ kẹta báyìí, wọ́n kì í 5 fún un. Nígbà tán pa ẹran ẹ̀kápò ẹ̀, nígbà tán pa ẹran ẹ̀kápò ẹ̀, wọ́n bá ọmọ 2 nínú ewúrẹ́ yẹn tí ó ju kéékèèké lọ. Mo wá sọ fún, mo ní arákùnrin, ó ní Sàámú, ní gbogbo tí ń tẹ́tí Ọlọ́run Olódùmarè. Wọ́n ní bẹ́ẹ̀ ni, mo ní ìbejì nìyàwó ẹ̀ á fi ṣàkóbí o. Ó wá rẹ́rìn-ín pé bọ́ bàbá, ó ní ọ̀rọ̀ yín máa ń fọ́nì sá. Ó ní tí ò bá wá jẹ́ ìbejì ńkọ́? Mẹ́fà sọ pé ní í ṣe ìbejì. So a wá fi ọ̀rọ̀ yẹn ṣeré. Wọ́n á ní bàbá, mo ní tí ìyàwó ń bá kọ́kọ́ bí ìbejì, mo ní Ọlọ́run á dẹ̀ wá fún mi ní 200,000. Ifá ṣó gbọ́ o, mọ́ jó o gbé o, yàrá o gbà lọ́rẹ́ o. Pẹ̀lú ògo Ifá àti t'Olódùmarè, ìyàwó yẹn ò móṣù yẹn jẹ o. Nígbà tó lóyún, eré náà pé mo rò pé ń lọ ṣe scan. Wọ́n á sọ pé ìbejì ló máa wà nínú ìyàwó ẹ̀. Ó tó wá pè mí pé bàbá, ọ̀rọ̀ tó máa ń sọ tí obìnrin bá lọ bí, tó bá jẹ́ pé ìbejì ló kọ́ bí, òun máa fún mi ní 200,000. Kí lèmi náà máa fún un tí ò bá jẹ́ ìbejì? Mo lèmi náà fún ní 200,000. Ọlá jẹ́ pé òun á dóbù tó nìyẹn o. Èmi ò dẹ̀ mọ̀ pé ó ti mọ̀ lójú tó mọ́lé ní ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ní Ifá wà lọ́wọ́ ẹ̀. Yes. Kò dẹ̀ dí iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ lọ́wọ́. Àbédè mi ò yé yín. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin tí babaláwo lè gbà mára, pásítọ̀ ò lè gbà mára. Níbo ṣé pásítọ̀ kò ṣe pé ó yẹ kẹ́ni wá san rẹ̀ kò wá san, wọ́n gbọ́n láṣẹ nìyẹn. Ó ní babaláwo tó ń dé bá ti ráyè yẹn. Kò sí. So pásítọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ náà wá fi bojú ni. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ọlọ́run ó ṣe wá dáadáa. Wọ́n fi bojú ni. Tí ò kì í sọ̀nà rẹ̀ gan, bọ̀tà ti jẹ́ ńkọ́. Àbí sẹ́ni tó jáde skul tó lè jẹ́ pé bíbélì ló kà ní sùkúrù. Ó ti di pásítọ̀ bó bá ti pàṣẹ bíbélì. Ẹ̀tàn. So àdúrà wa gbà olóòtú. So kò sí pamọ́ kan bẹ́ẹ̀. A jẹ́ wípé tá bá ti ń sọ pé ká máa sọ̀rọ̀ nípa Ifá. Bẹ́ẹ̀ ni. Pásítọ̀ a máa gba Ifá, àáfàá náà a máa gbà. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tẹ bá lọ sí ṣọ́ọ̀ṣì wọn ò lè bú babaláwo láyé. Ẹ jẹ́ á sin Ọlọ́run, ẹ jẹ́ á gbàdúrà, ẹ lè rí kẹ́kọ̀ọ́ ndẹ́mú babaláwo. Nígbà tán mọ̀ bó ṣe rí, ṣe pásítọ̀ tó mọ̀ nǹkan tí Ifá ṣe fún un ṣàkọ̀ndẹ́mù ní gbogbo kíní. So wọ́n rí pásítọ̀ náà tó kọ̀ndẹ́mù rẹ̀ kó dẹ̀ ìyá kẹ̀ fárẹ̀ wí sí yóò kéyìn sí. So ọ̀pọ̀lọpọ̀ lọ ní Fásúlé wọ́n tán sọ pé Jésù tádúrà wọn dẹ̀ ń gbà. Kéèyàn jẹ́ pásítọ̀ jù bẹ́ẹ̀ lọ kó gbàdúrà
fógún ọ̀nìyàn kọ́ni kọ̀ọ̀kan mọ́ yé sọ pé ọlọ́run ṣeun ìjọ wọn á fọ́ ni o ìjọ wọn á fọ́ ni á túká kí pásọ̀ kí gbàdúrà fọyàn 15 kẹsàrà 5 péré náà sọ pé wọ́n rí yàtọ̀ ìjọ máa tẹ̀síwájú kẹ́kẹ́ tí kẹ́ jẹ́ 0-0 ìjọba jẹ́rẹ́ lẹ́mí o ọ̀la ẹ̀kànnì rẹ̀ jẹ́ yes so ebe ìyanu bá ti wà ẹ lọ́wọ́ sálẹ̀ ẹ̀bẹ̀ járe ó ṣe àwọn olébẹ̀ níbẹ̀ ó dá mi lójú iṣẹ́ àwọn oníbẹ̀ níbẹ̀ wọ́n á sọ pé bí ìyanu ṣẹlẹ̀ níbẹ̀ ẹ lọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ fà ní. Bàbá ẹ jẹ́ ká ṣe báyìí kí ká tó parí ètò téèyàn bá fẹ́ gbà fá bó ni wọ́n ṣe bẹ̀rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹ sì sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó wù láti gbà fá Ifá wù mí wà o Ifá wù mí wà. yes téèyàn bá fẹ́ gba Ifá tí Ifá bá rọ̀ mọ́ ẹni yẹn ó ní ọ̀pẹ ó ní igi ọ̀pẹ tó ń so ẹ̀kẹ́ Ifá wọn ibẹ̀ là á ti bẹ̀rẹ̀. ìṣọ̀pẹ tó ń dá mú. yes ọ̀pẹ yẹn tá a bá ti lọ bẹ́ẹ̀ ẹni báyìí fẹ́ gba Ifá o à lọ bọ́ tá a bá ti bọ́ láàrin ìjọ mẹ́ta ó yẹ ká rí ẹ̀kan ẹni yẹn. now nínú ìyẹn à á kó Ifá yẹn à á bà á tá a bá ti bà Ifá yẹn fúnra ẹ̀ ló máa sọ pé ìjọba yìí ló máa dé o nínú bíbà yẹn Ifá yẹn ti kọjá sótù Ifẹ̀ yóò ti lọ júbà ń bẹ̀ nígbà tó bá máa padà dé ọ̀nà aṣọ pé ń gbé wọ gbódù yẹn so ìgbésẹ̀ tá a kọ́kọ́ gbé ni pé wọ́n á ba ẹ̀kẹ́ Ifá yẹn wọ́n á rìn tán bá rìn tán wọ́n á bà á ó jẹ́ pé gbogbo koríko àti gbogbo nǹkan tó máa wá sí epo ló máa pọ̀ jù ńbẹ̀ epo pupa wọ́n náà fi bà á tó bá dẹ̀ ti bà á kò parí á wá obì láà fi béèrè lọ́wọ́ Ifá yẹn ìgbà tó máa dé so tó bá ti mọ ìgbà tó dé pé ìgbà báyìí ni Ifá yẹn máa dé ìgbà yẹn náà là á tó pàdé ẹ̀ kì í ṣe pé àkọsọ pé ìjọba ẹ máa bọ̀ níjọba ẹ rárá lẹ́nu Ifá yẹn lásọ òun ó ti dé dìgbà báyọ̀ kán wá pàdé òun bí ìgbésẹ̀ ẹ̀ ti pàṣẹ rí nìyẹn. ọ̀dà ẹja ṣe báyìí torí àsìkò wa bàbá mo kí yín mọ̀mọ́ ṣe láṣẹ Èdùmàrè fún gbogbo ẹ̀yin èèyàn tó jẹ́ wípé ẹ má wò pé ta ni wọ́n ń pè ní babaláwo olórí awo tìlú Òkè Ìmẹ̀sì àwọn rèé o bàbá mi Káyọ̀dé Aníṣẹ́rẹ́ àwọn rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn Ifá tí mo máa ń dá ibi tí mo ti máa ń dá rèé o ṣé babaláwo yìí ṣó ti dáfá fún ọ rí tí ò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò kò lè dáfá fún ọ bàbá yìí ò lè dáfá fún yín kọ́ mọ́ rí bẹ́ẹ̀ wọ́n à lè ṣe nǹkan tẹ́ ẹ̀ kàn ní ìdí ní orúkọ yín àtorúkọ ìyá yín Ifá yẹn ó dẹ̀ ṣàlàyé bó sì yẹ kó rí kì í ṣe pé kàdídé máa tójọ́ lẹ̀ nǹkan kan báyìí ló ṣe mí kíní kan báyìí lọ ṣẹlẹ̀ sí mi ní ọdún tó kọjá lọ kò sí nǹkan kan tí bàbá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ju orúkọ rẹ̀ àtorúkọ ìyá rẹ̀ lọ bó ṣe sọ fún gbogbo ẹ̀yin yẹn tẹ́ wà nílùú òyìnbó ẹ má gbàgbé o mo ní oògùn ọ̀wọ̀ ẹ̀yọ́nú àti atúdè ó wúlò púpọ̀ fún ẹ̀dá ó wúlò gan ó fẹ́ ṣètùtù máa bọ̀ lọ́dọ̀ ẹ rí i pé bàbá yìí òun ni mo máa ń lò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ti mọ̀ pé mo máa ń lo bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ mo ti mọ̀ rí mi lórí ètò mo kí wa níbikíbi tá a bá wà á mọ̀ ọmọ ṣe o yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ korò máwọn ta wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọdé ló kọ́ mi o. Rainbow Tea Shop Limited
limited. iléeṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun bá yágíyágí kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣe ní nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà. àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ. gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí. ojú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀. torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Remedy Shape Limited kalẹ̀. tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé. ṣé wàá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ẹni tí jẹ́ bá ti yọ ọ̀pọ̀ tó nílò lélẹ̀ láti lò. má jẹ́ kí wọ́n rí ìyókù yìí fún ọ láyò rà ìgbọ́gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. ilé-iṣẹ́ Remedy Shape Limited wà nípìnlẹ̀ Ògùn. Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Odùolówó complex Odùolówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801066971156 07054489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Remedy Shape Limited lórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàkóso fún ìlera.